pàtàkì sí ẹ̀yin tí ẹ ń gbọ́ wa nílé. Àkókò tó lè jẹ́ àti ìgbà tó lè jẹ́ àlàáfíà Olúwa kó máa bẹ̀sí fún yín lórúkọ Jésù Olúwa wa. Nípa ẹ̀mí àti ara ńlá ń gbé yẹ̀wò, a wo àwọn ìgbé ayé ẹ̀mí mímọ́ ní ọ̀sẹ̀ tó kọjá. Lónìí a fẹ́ wo kí ni iṣẹ́ rẹ̀ àtojúṣe ẹ̀mí mímọ́ ṣe wà. Ó ní mo fẹ́ ká kọ́ mọ̀ ní pé nígbà tí ọmọ bá ń lọ sí oko, ojúṣe òbí ni kó fún un ní irin iṣẹ́. Bí a bá gba iṣẹ́ ìjọba, ohun tó fi ṣiṣẹ́ ìjọba ló máa gòkè ọ̀rẹ́ ló máa mójútó. Bí a bá sì ń ṣiṣẹ́ aládàáni pẹ̀lú, ohun tó ṣe kókó ni wípé iṣẹ́ aládàáni tá à ń ṣe, wọ́n ó fún wa ní ohun èlò láti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni nígbà tí àgbẹ̀ bá fẹ́ rán ọmọ rẹ̀ lọ sóko, ìdá iṣẹ́ ọkọ́ tàbí tàdá, méjèèjì gbọ́dọ̀ ti dájú ní tí ó fi ṣiṣẹ́. Kò lè happen pé Jésù ló sọ pé bí ẹ̀yin bá tẹ́ ẹ̀yin búburú bá lè mọ̀ bẹ́ẹ̀ àti fi ẹ̀bùn rere fáwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá tí ń bẹ lọ́run yóò fi ẹ̀mí mímọ́ fún àwọn tí ó béèrè rẹ̀. Ó ní ta ni ọmọ rẹ̀ jọ béèrè ẹja ó jẹ́ fún un ní ejò, àbí tó béèrè àkàrà tó fún un lókùúta. Ó wá láwa ká jíyàn búburú. Bó o la ṣe lè wá jẹ́ pé tá a mọ̀ bá ti máa fẹ́ béèrè fáwọn ọmọ wa. So kí ni iṣẹ́ ẹ̀mí mímọ́ nígbà tí Olúwa ń rán wa sí ní àjò náà? Ẹ má gbàgbé Matthew chapter 19 verses 28. Matthew chapter 28 verses 19 and 20. Matthew orí méjìdínlọ́gbọ̀n 28, 19 and 20. Ó gbàgbà ẹ̀yà ó ní òun rán wa lọ ká máa baptisi wọn lórúkọ wa, lórúkọ ọmọ, lórúkọ ẹ̀mí mímọ́. Ká máa kíyèsí lànà, ká máa kíyèsí ká máa kọ́ wọn ní ìlànà tó pa láṣẹ fún wa. Ó wà pẹ̀lú wa títí dópin ayé. Kí ló fi wà pẹ̀lú wa? Ọ̀pọ̀lọpọ̀ tó ń retí Jésù mí kò dé. Jésù bá máa dé ní ìdájọ́ ni, tẹrutẹru ni, yóò wá pín èrè ni, yóò wá pín ẹ̀bùn ni. Lẹ́nu torí náà Ọlọ́run tí ó rán wa níṣẹ́, ó ti ṣàṣepé iṣẹ́ yẹn tẹ́rù òfin ní bà wá, tójú òfin ní tì wá, kò sì lè dá wa dá iṣẹ́ yẹn. Iṣẹ́ yẹn ṣe iṣẹ́ tí ó lè dá wa dá. Wọ́n á fún ẹni wa lẹ́mìí rẹ̀. Ọ̀rẹ́ mo sọ fún yín pé tí ẹ̀mí ń bá lè wọnú ayé wa ní tòótọ́, ó sàn ju wúrà àti fàdákà lọ. Ó sàn ju wúrà àti fàdákà lọ. Torí ọgbọ́n tí a ń sọ nípa Sólómọ́nì nínú ẹ̀mí yẹn ló wà. Ọgbọ́n tí a ń sọ nípa ọgbọ́n àwọn tí a ti kà ṣáájú ayé yìí nínú ẹ̀mí ló wà. Tó tó tayọ ọgbọ́n ayé yìí, lórí ọgbọ́n Ọlọ́run ni. Yóò máa kọ́ wa, yóò máa tọ́ wa. Kí ló yẹ ká ṣe, kí ló yẹ ká ṣe, bó ló yẹ ká lọ, bó ló yẹ ká lọ. Àwọn tí ẹ̀mí ń bá lò ní tòótọ́, wọ́n máa tí mò ń sọ wípé bó ṣe rí nìyẹn. Bá gbé ẹ̀wò kí wá ní ipò àtojúṣe ẹ̀mí mímọ́ yìí nínú ayé wa. A ti jẹ́ oyè wa ní ìjẹ́jọ́ lórí pé ó dàbí afẹ́fẹ́ tí máa ń fẹ́ síbi tó wù. Ẹ má lè pé lọ báyìí, kó o débẹ̀ kó tún ní kó o yà báyìí, kó o débẹ̀ kó tún ní kó o tọ̀ báyìí. So a ti jẹ́ oyè wa yìí pé ká rí pé ẹ̀mí lórí ẹ̀mí pọ̀ gidi, ẹ̀mí ò ní nọ́mbà, ẹ̀mí ò ní iye. Ìmọ̀ àfi dáhùn yàtọ̀ pé ẹ̀mí mímọ́, ẹ̀mí àìmọ́ wà, ẹ̀mí inú igi wà, ẹ̀mí inú omi wà, ẹ̀mí inú igbó wà, ẹ̀mí inú aginjù wà, ẹ̀mí inú ẹranko wà, ẹ̀mí ẹbọra wà, àwọn àǹjànú wà, àwọn ọ̀rọ̀ wà tó jẹ́ ẹ̀mí. Ẹ̀mí ọ̀run apáàdé náà wà, ẹ̀mí àìsàn wà. Bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ là ń sọ nípa rẹ̀ yìí. Tó bá dénú ayé rẹ̀, ìyàtọ̀ gbọ́dọ̀ wà. Akọlórin kan, ìyàtọ̀ yóò wà, ìyàtọ̀ yóò wà, ìyàtọ̀ yóò wà nínú ayé mi. Ẹ̀mí mímọ́ yóò ṣe Jésù lógo. Ìyàtọ̀ yóò wà, ìyàtọ̀ yóò wà. Nínú iṣẹ́ apọ́stélì
orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ó ní ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mọ́ bá bà lé yín ẹ máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem ní Samaria ní Judea àti dé òpin ayé. Agbára tí ń sọ nípa rẹ̀ nígbà tí ẹ̀mí yẹn bá dé ó lè gbàgbára tí ẹ̀mí yẹn bá dé àgbàgbára. ẹ wo ìgbé ayé Pétérù àtàwọn apọ́sítù àwọn tí wọ́n bá ní sẹ́gbẹ́ yìí náà bá Jésù jẹ tẹ́gbẹ́ ní náà bá Jésù mu pẹ̀lú ọmọ jẹ tó ń bẹ̀rẹ̀ sí pé tó bẹ̀rẹ̀ sí búra nígbà tí ẹ̀mí máa dé ìbáwọn tí wọ́n ń sá fún náà ni wọ́n dojú òkú wọn ẹnìkan náà ni nígbà tí Tímótì lẹ́mìí mímọ́ ẹnìkan náà ni nígbà tí ẹ̀mí máa tó dé gbẹ̀jẹ̀ ká wò ìyàtọ̀ tí ń bẹ nínú iṣẹ́ àtiwá wọn. Ọ̀pọ̀lọpọ̀ láti ṣí ọ̀rọ̀ Ọlọ́run fáwọn olùmọ̀ ìganjọ́ mọ̀ tiwọn ọ̀pọ̀lọpọ̀ láti ẹ̀tí yanu wọn sọ fún Ọlọ́run nípa ìgbàgbọ́ wọn gan àwọn gan láti ẹ̀tí fi ìgbàgbọ́ wọn gan wàhálà ni. Ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀mí àtàyàṣí rẹ̀ àwọn mí ń gbé lábẹ́ àyàṣí ẹ̀mí mímọ́ ìgbà tójò bá rọ̀ níbì kan tó jẹ́ pé àgbà ẹ̀ lọ́sàn lọ bẹ̀ ṣùgbọ́n àwọn tó gbórójú rọ̀ sínú ilé wọn wọ́n gba omi sínú ilé gbogbo ládùúgbò inú ilé wọn ló kún fún omi bẹ̀yìn àyàṣí nísìnyí àbí ńgbà tẹ́nìkan gbomi tẹ́nìkan fún ọmọ ń bẹ̀ èyí tó jẹ́ pé nǹkan tó jẹ́ general ni bàbá ló ní gbogbo ẹ̀ ìwọ náà lè gbà lẹ́kùn rẹ́rẹ́ àtẹ̀kùnwọ́ sílẹ̀ so ká ní iṣẹ́ ẹ̀mí mímọ́ òun náà ni pé ẹ̀mí mímọ́ máa ń fún wa ní àwọn ẹ̀bùn tẹ̀mí ẹ bá wo Kọ́ríńtì kìíní orí 12 láti ẹsẹ̀ 4 lọ ẹ wo ohun tó lè sìgá bí ẹ̀bùn ẹ̀mí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀bùn ìgbàgbọ́ ìwòsàn iṣẹ́ ìyanu ìsọtẹ́lẹ̀ onírúurú èdè ìtumọ̀ èdè táwọn tó kàwé Róòmù gan orí 12 láti ẹsẹ̀ 6 lọ ó sọ tún ṣàlàyé àwọn iṣẹ́ ìránṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ lọ́ba àwọn nígbà tẹ́ ìmọ̀ dé ló fún wa ní àwọn ojúṣe yẹn ló fún wa láwọn ẹ̀bùn yẹn Róòmù orí 12 ó sọ nípa rẹ̀ Kọ́ríńtì kìíní orí 12 nǹkan náà ló tún sọ nípa rẹ̀ so àwọn ẹ̀bùn ẹ̀mí tó fún wa ní iṣẹ́ ìránṣẹ́ tó fún wa lójúṣe lónìí yìí bó lẹ́nu kọ́ ṣe àjọgbà agbolígbàgbọ́ lónìí tó ní inú gbogbo àwọn ẹ̀bùn tó pín nínú Róòmù orí 12 yìí kápẹ́ láti abẹ láti ẹsẹ̀ 4 Róòmù orí 12 ẹsẹ̀ 4 lọ sálẹ̀ ká wo owó ipò tiẹ̀ ń bẹ̀ ká tó wọnú Kọ́ríńtì kìíní orí 12 láti ẹsẹ̀ 4 lọ kó tó wo ipò tiẹ̀ ń bẹ̀ ẹ̀ríkà wà lóhùn onípò kankan bẹ̀ kó kà wọ́n lọ ṣọ́ọ̀ṣì ṣàdúrà sàmẹ́ni sọ̀rọ̀ pé kí n jáde ó kù díẹ̀ káàtó àtòrójúṣe rẹ̀ pé òun ló mú jẹ́ kí ìwà wa yí padà ti ṣe wa ẹ bá wo Gálátíà orí 5 ẹsẹ̀ 16 ẹsẹ̀ 18 ẹ máa nípa tẹ̀mí ẹ kì yóò mú fẹ́ tara ṣẹ tá a bá nípa tẹ̀mí àní mú fẹ́ tara ṣẹ tó gbogbo n tó lè mú káyé yìí yí padà òjò lánàá tó lè dán tó nígboyà lónìí ẹlẹ́ṣẹ̀ lánàá tó lè dán mọ́lọ́run lónìí ẹni tí ń sá tí ò lè wàásù lánàá tó dán tó ń fi gboyà sọ̀rọ̀ lónìí yìí ẹni tó jẹ́ pé òkú ọ̀mùtí ni lánàá tọ́wọ́ adẹ́ tí ayé rẹ̀ yí padà ẹni táyé ti rò pin tọ́wọ́ àdìgbà aṣílágbájá rẹ̀ lélẹ́yìí iṣẹ́ mi mọ́ nìyẹn bẹ́ẹ̀ tí ń gbọ́rọ̀ mi lónìí yìí bí ọba lè jókòó tí oru ayé dáadáa bó láyé mi ṣe rí yìí kì í ṣe tó yẹ kó máa sọ lójoojúmọ́ bó lọ̀rọ̀ mi ṣe ń lọ yìí kì í ṣe tó máa sọ lójoojúmọ́ wá mi máa rí ni bó lọ ti lè wá rí nígbà gba Jésù ayé fún Jésù jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kó kọ̀ sílẹ̀ wá ìjọ tó kún fún ẹ̀mí tí wọ́n ṣe ní nípa ẹ̀mí tí wọ́n lè gbé ọwọ́ lọ fún ìgbàpìtìṣẹ́ ẹ̀mí mọ́ ìwọ náà sì lè gbà fún ara rẹ nínú ilé pẹ̀lú gbọ́ wá sí ọkẹrẹ payá tó ti ṣàwọn nǹkan tó yẹ kó ṣe ṣáájú ìwà pẹ̀ mọ́ sí ayé rẹ yóò wọlé wá pé wọn bọ̀ jẹ́ wọn bọ̀ ọ̀mù ẹ̀bùn ọ̀fẹ́ ni kí ṣe tán fowó gbà ẹ̀bùn tó fi àwọn tó ṣe ọkàn wọn sí payá tó ń fún wọn ni lẹ́yà tó ní pé ìṣe rẹ̀ mí náà tó ní pé ó ń fún wa ní ipá ẹlòmíì nínú lójú ìdánwò báyìí túkẹ́ náà ń ṣubú lójú ìdánwò báyìí túkẹ́ náà ń ṣubú bẹ́ẹ̀ ni bá sáré ṣọ́ṣọ́ ẹ̀ báyìí nínú ẹ̀mí ó ti rẹ̀ ẹni bá sáré ṣọ́ṣọ́ ẹ̀ nínú ẹ̀mí ó ti sú nígbà tí ọmọ bá dé òkun ẹ̀mí dé agbára dé agbára tí Sámúsì fi wó ilé tó fi wó géètì níjọ́ tó lọ sọ́ sórí òkè agbára tí Sámúsì fi wó pílà níjọ́ sí pílà ogun ìdílé pílà ogun òkùnkùn pílà ogun àdúgbò agbára tó lè wó lágbára ẹ̀mí mẹ́ta sọ̀rọ̀ ìparí ní paríparí ó tún sọ ní John orí 16 pé nígbà tẹ́mi ẹ̀ bá dé yóò máa kọ́ wa yóò fi ẹsẹ̀ yé wa yóò máa bá ẹsẹ̀ wí yóò bá ayé wí yóò sọ fún ọ bó ṣe ń gbé yé ọ̀dà nígbà mí ọ̀pọ̀lọpọ̀ gbà lóyún àwọn olóṣèlú ṣàṣìṣe táàní kò ní ká máa sọ fáwọn èèyàn bí ìgbà ní ká ń kọ̀ǹdẹ́ẹ̀mù wọn ni ó yẹ kí ẹ̀mọ́ máa kọ́ àwọn gangan náà sọ fún ọ pàwọn tìlẹ̀ mímọ́ ǹjẹ́ àti àkọ́ lẹ́mìí mọ̀ gan bí wọ́n ṣe ní sáà tiẹ̀ fi gbèsè bí wọ́n ṣe lẹ́mìí mọ̀ yé wọn ẹni tó wá lẹ́mìí mọ́ ó kọ̀ nígbà tí a kọ́ lọ́rọ̀ lọ́n tán
ẹni tó kú ẹ̀ mọ́ máa kọ́ àwọn tá mo kọ́ làwọn tó ti kú òun gbé ayé ara tẹ́ ń gbégbé ayé ẹ̀mí. Galatians chapter 5 verse 9 ta kọ́ fún wa níjọ́sí tá a bá tún struggle pẹ̀lú rẹ̀ inú ara ló tún wá. ẹni tó bá jẹ́ pé ó ti born again tó dà tó bí tó ti born again ó ti kú òun gbé ayé ara yẹn òfin ẹ̀mí ló kù sí ọmọ darí rẹ̀ àwọn ẹlẹ́mí lè máa kọ́ àwọn tí Róòmù orí 8 ẹsẹ̀ 6 lọ sálẹ̀ sọ fún wa tó dé ẹsẹ̀ 14 tó sọ fún wa àwọn ìyá àwọn tẹ̀mí ń darí àwọn làpẹ̀ lọ́mọ Ọlọ́run tó ti dọmọ Ọlọ́run tẹ̀mí ń darí láàlẹ́ pé ẹ ká fi wọ́n lẹ́kẹ́ máa kọ́ wọn kì í ṣe àwọn tí ń struggle pẹ̀lú ẹ̀ṣẹ̀ kì í ṣe àwọn tó jẹ́ pé wọ́n ti dàtún bí kì í ṣe àwọn tó ń gbé tó pé iyèméjì ń bẹ lórí àtúnbí wọn ìjọmọ Ọlọ́run wọn àwọn ẹlẹ́mí lè máa kọ́ ìmọ̀wọ̀sọ báyìí mọ̀sẹ̀ báyìí ìgbà yíyọ ọ̀dà ilé yọ ọ̀dà àwọn ẹlẹ́mí ó kọ́ kì í ṣe pé ká fìjọ́ lẹ̀ ìgbé kí wọn kátà kọ́ wọn kí wọn gba Jésù ní ẹ̀ mọ̀ kọ́ àwọn yòókù kí ni àwa jẹ́ pásítọ̀ sí kí ni ojú olùsọ sí kí ni ojú olùkọ́ sí kí Ọlọ́run kó rẹ̀ kọ̀ọ̀kan wa lọ́wọ́ nígbà tí a bá ní ẹ̀mọ́ ìyá rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a pè ní pé a fi ń kọ̀ndẹ́mù tàbí a fi ń bá wa wí nǹkan tá a fi ń gbà níyànjú sípa ìgbàlà àtijọba Ọlọ́run tá a bá lè mọ àfẹ́ràn Ọlọ́run àfẹ́ràn ọ̀tọ̀ ẹ̀mí ni ó sọ yìí jẹ́ oúnjẹ mímọ́ ni ẹni tí ò bá tilẹ̀ mọ́ kò lè yọ ọmọ sáfù tọ́ ni kò lè fẹ́ràn Ọlọ́run Ọlọ́run kò rẹ̀ nǹkan kan lọ́wọ́ níta tún dúró sí lónìí ní níta tún pàdé ní ọjọ́ mi owó wọlé òkè tó ń jẹrẹ máa lẹ́ ń gbóhùn rẹ̀ ẹ pàdé ní wákàtí mi ayọ̀ àlàáfíà kó máa wà pẹ̀lú yín lórúkọ Jésù lọ́wọ́ àmín.